Nígbà kan rí ní abúlé Ayédìrẹ, ọmọbìnrin kékeré léjeléje kan ń gbé bẹ̀. Orúkọ rẹ̀ a máa jẹ́ Alárápé. Láti kékeré ni àwọn àgbà ti máa ń wo ọmọbìnrin yìí wípé ohun kan yàtọ̀ nípa rẹ̀ yàtọ̀ sí àwọn akẹgbẹ́ rẹ̀. Ìyàtọ̀ òun náà ni pé ó jọ bí ẹni pé ìmọ́lẹ̀ kan wà tó ń tẹ̀lé ọmọbìnrin yìí látọ̀dọ̀ Elédùà. Ìmọ́lẹ̀ yìí ó fi hàn wípé yóò tàn fún ọ̀pọ̀ èèyàn bó bá kọ́ bí a ṣe ń lò ó. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbésí ayé ọmọ ẹ̀dá ṣe rí, ó ní láti la ìgbà mẹ́ta kọjá. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbà mẹ́ta òun nìgbà ẹ̀dá nílé ayé. Kí Elédùà kó jẹ́ kí alẹ́ ó sàn wá ju òwúrọ̀ lọ. Alárápé ń dàgbà gẹ́gẹ́ bí ọmọ tó ní inú kan, tó ní ìfẹ́ sí ìmọ̀ràn, tó sì fẹ́ràn láti máa béèrè ìbéèrè ohun tó bá rú lójú. Lọ́jọ́ kan, ó jókòó pẹ̀lú màmá arúgbó tó dàgbà jùlọ ní abúlé tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Òkè Odò. Ó bi Màmá Òkè Odò léèrè wípé, "Màmá, kí ló dé tí oòrùn fi máa ń tuni lára ní òwúrọ̀ tí ó sì máa jóni bó bá di ọ̀sán gangan?" Màmá Òkè Odò rẹ́rìn-ín. Bẹ́ẹ̀ ló dá lóhùn. Ìyá wípé, "Ọmọ mi Alárápé, oòrùn òwúrọ̀ ó dàbí àkókò tí a wà lọ́dọ̀ọ́ pẹ̀lú ìwà jẹ́jẹ́, ẹwà tó jojú rí. Ṣùgbọ́n bí ènìyàn kò bá kọ́gbọ́n, oòrùn ọ̀sán a máa jóni wèrèwèrè." Ọ̀rọ̀ ìyá àgbà kò tètè yé Alárápé nítorí pé òye rẹ̀ kò kún tó ní àkókò yìí. Àfìgbà tó di ọjọ́ kan, Alárápé ó tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ sínú igbó aginjù lọ rèé ṣeré. Ṣùgbọ́n ohun ìbẹ̀rù ṣẹlẹ̀. Àwọn ọ̀rẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní sáré lọ. Wọ́n fi Alárápé nìkan lẹ̀, wọ́n já jù ú lẹ̀ sẹ́yìn. Ṣùgbọ́n Alárápé rántí ọ̀nà kan kékeré tó ti rìn rí nígbà tí ó ran ọkùnrin ọdẹ kan lọ́wọ́ nípa gbígbá ìràwé jọ. Akitiyan láti kọ́ ẹ̀kọ́ àti ìfẹ́ sí ìmọ̀ òun ni ó yọ Alárápé lọ́jọ́ tá a wí yìí. Àkókò tí a wà ní ọ̀dọ́ ó jẹ́ àkókò ìkẹ́kọ̀ọ́. Gbogbo ìmọ̀ tí a bá mọ̀ ni yóò di ohun àmúṣagbára nígbà tí àkókò ìdánwò bá dé, gẹ́gẹ́ bí ìgbésí ayé ọmọ ẹ̀dá ṣe rí. Bí Alárápé ṣe ń dàgbà, orúkọ rẹ̀ di mímọ̀ jákèjádò gbogbo abúlé. Gbogbo ènìyàn ló fún Alárápé ní ọ̀wọ̀ nítorí pé ó jẹ́ ọlọ́gbọ́n. Kódà baálẹ̀ abúlé yàn án gẹ́gẹ́ bí olùtọ́jú kànga omi. Ó di ẹni tó ń bójútó omi abúlé nígbà tí ọ̀gbẹlẹ̀ bá dé. Ṣùgbọ́n ìgbà àgbàlagbà kì í fi gbogbo ara rọrùn, nítorí pé ẹni tí Olúwa bá kó yọ nìkan òun ló lè sọ̀rí aráyé. Ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́, Alárápé á jí ní kùtùkùtù kí òòrùn tó jáde, ó sì di àṣálẹ́ gbẹ̀rẹ́ tí òṣùpá bá yọ kó tó di pé yóò sùn. Ní àwọn alẹ́ mìíràn, Alárápé a máa dá sunkún ní òun nìkan nítorí pé ẹrù àgbà ó wúwo. Ẹ jẹ́ wò ó, ṣé gbogbo làálàá kòókòó jànjàn yìí gan ṣó tiẹ̀ jámọ́ nǹkan kan? Ní àkókò ẹ̀rùn, kòtò omi ó fẹ́ẹ́ gbẹ pátápátá. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kùn. Bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ kòbákùngbé sí Alárápé. Alárápé ó ti ṣàìdá, ó ti kùnà, kò sómi tí gbogbo ìlú ó mu mọ́. Ṣùgbọ́n dípò kí Alárápé ó ṣàlàyé tàbí kó máa dáàbò bo ara rẹ̀, ó ro àròjinlẹ̀ sínú ọkàn rẹ̀. Ó wá rántí ọ̀rọ̀ Màmá Òkè Odò kan. Nígbà tí ìyá sọ pé, "Rántí Alárápé, nígbà tí oòrùn bá gbóná, alágbára máa ń wá ibi òjìji. Ṣùgbọ́n ọlọ́gbọ́n ni ẹni tí ó gbin igi kí oòrùn kó tó gbóná." Ọ̀rọ̀ àgbà.
Nígbà náà ni Alárápé padà, ó lọ sínú igbó, ó sì rí orísun omi tó ti rí nígbà kékeré rẹ̀ rí. Pẹ̀lú òkúta, ó ṣàjọ àti ọgbọ́n ọkàn, ó sọ orísun omi yìí di ọ̀nà láti yọ abúlé kúrò nínú ìṣòro ọ̀wọ́ngógó omi. Omi padà dé, ayọ̀ dé. Àwọn ènìyàn tó ti ń sọ̀rọ̀ òdì tẹ́lẹ̀, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní yin Alárápé. Ṣé bá àpọ́njú là ń mọ̀rẹ́? Làwọn àgbà sọ. Ìrántí wípé ìgbà àgbàlagbà òun ni ìgbà ojúṣe ẹni. Kì í ṣe gbogbo iṣẹ́ tó o ṣe ni oríyìn wà fún ní àkókò tó ṣe. Ṣùgbọ́n tẹ̀síwájú, ìsapá rẹ òun ni ògo tí ó gbé wọ̀ nígbà tó bá yá. Tó ọdún kọjá lọ, irun màmá Alárápé ó di funfun bíi kùrukùru òwúrọ̀, ṣùgbọ́n ọkàn rẹ̀ dúró bí omi tútù. Ó lo ọjọ́ rẹ̀ láti máa kọ́ àwọn ọmọ kékeré nípa bí a ṣe ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ó ń kọ́ wọn ní ìtàn oríṣiríṣi, pàápàá jùlọ ìtàn ìdí tí a fi ní etí méjì àti ẹnu kan. Kódà ìyá àgbà ó ń kọ́ wọn bí a ṣe lè tẹ̀síwájú láti ní ìfẹ́ nígbà tí ó tilẹ̀ le koko. Lọ́jọ́ kan ní ìrọ̀lẹ́, ó jókòó lábẹ́ igi ìrókò àtijọ́. Àwọn ọmọ dòyè yíká. Táyélolú, ìkan lára àwọn ọmọ kéékèèké tó wà ní àkàtà rẹ̀, ó béèrè ìbéèrè lọ́wọ́ Alárápé. Ó wí pé, màmá Alárápé, ìgbà wo gan-an ni ó dára jù ní ìgbésí ayé ọmọ ẹ̀dá? Alárápé rẹ́rìn-ín. Ó ní, gbogbo ìgbà ni ẹ̀bùn fún ènìyàn. Ìgbà ọmọdé, ó fúnni ní ìyẹ́ láti fò. Ìgbà àgbàlagbà, ó fún ọ ní agbára. Ìgbà arúgbó, ó fúnni ní ìsinmi àti àlàáfíà. Kódà pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀, ó fi kún wípé àwọn tó ní ayọ̀ jù ni àwọn tí ó bá kọ́ ẹ̀kọ́ ní kékeré. Àwọn tí wọ́n ṣe iṣẹ́ pẹ̀lú ìtumọ̀ ní àgbàlagbà, àti àwọn tí ó pín ọgbọ́n wọn ní ìgbà ogbó. Bí òòrùn ṣe ń wọ̀, afẹ́fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ ká abúlé bí ìbùkún. Ìgbésí ayé kì í ṣe ìdíje rárá, àmọ́ fún lílò ìgbà mẹ́ta ni. Dákun ọ̀rẹ́ mi, má sáré kọjá ìgbà ọmọdé nítorí pé ìpìlẹ̀ rẹ ni. Má bẹ̀rù ìgbà àgbàlagbà nítorí pé ó ń kọ àfihàn rẹ sílẹ̀. Má kórìíra ìgbà arúgbó, ó jẹ́ ìkórè ìsinmi rẹ ni. Níparí gbogbo rẹ̀, gẹ́gẹ́ bí Alárápé, gbogbo wa ni à ń gbé ìgbésí ayé ìgbà mẹ́ta nínú ara kan ṣoṣo. Tó, ẹ gbọ́ mi ẹ̀yin èèyàn mi. Tó o bá wà lẹ́yà, dákun yá. Tó o bá wà lọ́fà, gbìyànjú kó o fà. Tó o bá wà nífọ̀nàfọ̀nso, dákun tó o bá fọnso tán, má gbàgbé iná. Ire o.